tí àṣẹ Ọlọ́run ṣẹ níjọ́ tí Musa ó dé abẹ́ Fìràwọ́nà náà ló ti jáde gbogbo ń téèyàn ṣe téèyàn òfin ní débi tí ń lọ ni wọ́n ṣe fún Musa àmọ́ pàpà débi tí ń lọ bàbá wa mọ́lá mi ò bá ń dọ́mọ̀ ibi tẹ́ ń bọ̀ náà lẹ̀ ń dé yìí o má bọ̀ sàlámì. قتل يوسف عليه السلام فلم يمت. wọ́n pa Yusufu kọ́mọ́ bá dẹ́rì ipò yẹn náà ni o wàlámù yẹmútí. wàlámù yẹmútí. wọ́n pa á tì kò kú bí wọ́n ti pa ẹ̀yìn náà ti tẹ̀ kú. وباءوا ليكون عبدا فصار ملكا. àwọn ọ̀tá ní bẹ́ẹ̀ bá rí ipa ẹyí kádàrá rẹ̀ padà ẹjọ́ dẹrú Ọlọ́run ní kò ní dẹrú ipò ọba ni mo tọ́jú kalẹ̀ fún ọ padà débẹ̀ ibi tá ìlọ náà lẹ̀ ń dé yìí o. ومكروا على النبي صلى الله عليه وسلم. gbogbo ọgbọ́n gbogbo ète àwọn èèyàn wá dá lérí ká nàbí ọmọ láṣeyọrí. ومكر الله عليهم. Ọlọ́run ní gbogbo ń tẹ́sẹ̀ wọn dá padà sọ́dọ̀ yìí ibi mo ní yóò dé wọn àfi kó débẹ̀. فإرادة الله فوق إرادة الجميع. والله فإرادة الله فوق إرادة الجميع. èrò tọ́lọ́run ló borí gbogbo èrò ìṣe Ọlọ́run ló borí gbogbo ṣẹ́ àṣẹ Ọlọ́run ló borí gbogbo àṣẹ bàbá wa mọ́là mi ìbá ń dọ́mọ̀ tọ́lọ́run náà ló padà borí wa. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. tọ́ba yẹ ẹlẹ́gàn ni wọn ò ní pa tọ́ba yẹ alábòsí ni wọn ò ní ṣe pé ìtọ́lọ́mùbá ni ó ṣe ni ó ṣe ìtọ́lọ́mùfẹ́ ṣe náà ní ṣe dá. دام يكون الناس وافعل ما تشاء ما دام قلبك يا أخي سليما. إن الدنيا إذا تبدأت صافيا تمضي أخيرا في الحياة كريما. ما يكون الناس وافعل ما تشاء ما دام قلبك يا أخي سليما. ẹni tí máa ń sáré kì í wẹ̀yìn dáàmà yẹkúlù náà. dáàmà yẹkúlù náà sùn. ẹ jẹ́ kálukú ọmọ wí tó wù Ọlọ́run tí ń ṣe tó wù náà. dáàmà yẹkúlù náà sùn. waf'al ma tasha'. bàbá mi ti kọ́ yín máa ṣe bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe gbogbo ìbílẹ̀ dá sí ẹ gbọ́dọ̀ tí bàbá wa olùdásọ ni wọ́n ní kò ṣẹlẹ̀ báyìí rí kí súnmọ́ ọmọ ọlọ́bì kan kọ́mọ̀sí páwà yìí ni wọ́n rán káwọn tí wọ́n rán wa náà tó wá tẹ̀lé wa pé lọ. والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Mo kí jókòó gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ gbogbo àwọn àlùfáà wa níkàlẹ̀ látọ̀dọ̀ bàbá wa àgbà Gbárùgìdọ́mà ẹnu wọn náà ni mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń jẹ́ Gbárùgìdọ́mà lábẹ́ bàbá wa àgbà Gbárùgìdọ́mà kò kí wọn pé kí wọ́n máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run bí mo ti kí wọn yìí ẹnu bàbá wa àgbà Gbárùgìdọ́mà ó fi kí gbogbo àwọn ńláńláńláńláńlá tí a jọ wà pẹ̀lú ìfẹ́ pẹ̀lú bàbá wa Málàmí Ubandoma àti nílọrin àti ní gbogbo olùtẹ́kọ̀ọ́kan wa ti wá mo kí gbogbo wa pé salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. wa rahmatullahi wa barakatuhu. kíkì náà
mo pín dé ọ̀dọ̀ àwọn ẹ̀yà wa nílé Àgbárígídómọ̀ àti àwọn ẹ̀yà wa nílé Sọlágbẹrú àti gbogbo àwọn ẹ̀yà wa tí wọ́n wà ní jòkó ọlọ́run jẹ́ kí àwọn ọmọ tiwa náà jẹ́ èèyàn. Kò sí tí mo fẹ́ wí mọ́ èyí tí ń jẹ́ ọ̀rọ̀ àwọn bàbá wa gbà wà ní mọ̀nìtà wọ́n ti sọ wọ́n ti jẹ́ kí a mọ ibi tá a ti ń bọ̀ wọ́n jẹ́ a mọ ibi tá a dé wọ́n làwọn tún jẹ́ a mọ ibi tá a ń lọ kò sí ní fídíò kọ́ yìí wọ́n fẹ́ bí kọjá ọpẹ́ gbogbo ẹni tó ń wá bí láti jẹta títí dànà kálukú ń wá bá bàbá wa Málàmí Ìbádọ́mọ̀ dúpẹ́ fọlọ́hún ni. alhamdulillah. èyí tẹ́mi fẹ́ kí wọ́n mọ̀ lónìí ni pé gbogbo ẹni ọba mi bá ti kádàrá eríire mọ́ kò sí ní tí ó di lọ́wọ́ o yóò dé ògóńgó eríire yẹn. Ajagbe Salami wọ́n ní nítorí kí Musa ọmọ lè débi tó bẹ́ẹ̀ dé ní ẹgbẹ̀rún ọmọ ní Fíráúnà ní kí wọ́n pa. Sàbá Fíráúnà aláfàl àtìfáàlì kẹ́yìn láyà tí Musa alayhi salam. wọ́n jọ ojú Salami. Wa innama jaa Musa rabbahu fi baytihi. أرادوا قتل يوسف عليه السلام فلم يمت وباعوه ليكون عبدا فصار ملكا ومكروا على النبي صلى الله عليه وسلم ومكر الله عليهم فإرادة الله فوق إرادة الجميع قال الله تعالى والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. سبا فرعون آلاف الأطفال. فرعون ní ẹ máa pa àwọn ọmọ tí ń bọ̀ nígbà wọ́n ti sọ fún un pé ọmọkùnrin kan ń bọ̀ tí ó darí ayé yóò lágbára pàwọ̀ tí ń bá bọ̀ yóò fún mi púpọ̀ ó ní ẹ bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n wá pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ ní tìtorí kí Fíráúnà náà ọmọ bá wá. Kẹ́láyà tí Musa alayhi salam. kí Musa ọmọ bá wá ó ṣe ń jẹ. Wa innama jaa Musa rabbahu fi baytihi. àwọn gbà tí a ṣe ọlọ́run ó ṣe níjọ́ tí Musa ó dé abẹ́ Fíráúnà náà ló ti jáde gbogbo ń téèyàn ṣe téèyàn ò fi ní débi tí ń lọ ni wọ́n ṣe fún Musa àmọ́ pàpà débi tí ń lọ bàbá wa Málàmí Ìbádọ́mọ̀ ibi tẹ́ ń bọ̀ náà lẹ́ ń dé yìí o má bọ̀ Sàlámì. Falam yamut. wọ́n pa Yusufu kọ́mọ̀ bá dẹ́rì ipò yẹn náà ni o wàlámù yẹmú tí. Wàlámù yamut. wọ́n pa á tì kò kú bí wọ́n ti pa ẹ̀ iná ti tẹ̀ fún un. وباءوا ليكون عبدا فصار ملكا. àwọn ọ̀tá ní bẹ́ẹ̀ bá rí ipa ẹyí kádàrá rẹ̀ padà ẹjọ́ dẹrú ọlọ́run ní kò ní dẹrú ipò ọba ni mo tọ́jú kalẹ̀ fún ọ padà débẹ̀ ibi tẹ̀ lọ náà lẹ̀ ń dé yìí o. ومكروا على النبي صلى الله عليه وسلم. gbogbo ọgbọ́n gbogbo ète àwọn èèyàn wá dá lérí kànáàbí ọmọ ìlàsẹ̀yọrí. ومكر الله عليهم. ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ ṣe òun dá padà sọ́dọ̀ yìí ibi mo ní yóò dé wọn àfi kó débẹ̀. فإرادة الله فوق إرادة الجميع. والله وإرادة الله فوق إرادة
borí gbogbo èrò ìṣe ọlọ́run ni ó borí gbogbo ṣẹ́ àṣẹ ọlọ́run ni ó borí gbogbo àṣẹ bàbá wa mọ́là mi ìbá ń dọ́mọ̀ tọ́lọ́run náà lọ́ padà borí wa. wallahu ghalibun ala amrihi walakinna aktharan nasi la ya'lamun. tọ́ba yẹ ẹlẹ́gàn ni wọn ò ní pa tọ́ba yẹ alábòsí ni wọn ò ní ṣe pé ìtọ́lọ̀ ń bá ní ó ṣe ní ó ṣe ìtọ́lọ̀ ń fẹ́ ṣe náà ní í ṣe dá. dama yakunu nasu wa fa'al ma tasha ma dama qalbuka ya khayya saliman inna dunya iza tabadda safiyan tumsi akhiran fil hayati karima. bàbá wa mọ́lá mi ń bá ń dọ́mọ̀. ما يكون الناس وافعل ما تشاء ما دام قلبك يا أخي سليما. ẹni tí máa ń sáré kì í wẹ̀yìn dá máa yẹ kúlù náà. ما يكون الناس ẹ jẹ́ kálukú ọmọ wí tó wù ọlọ́run tí ń ṣe tó wù náà. ما يكون الناس وافعل ما تشاء. bàbá mi ti kọ́ yín máa ṣe bẹ́ẹ̀ náà ni ẹ máa ṣe gbogbo ìbílẹ̀ dá sí ẹ gbọ́dọ̀ tí bàbá wa olùdá sọ ni wọ́n ní kò ṣẹlẹ̀ báyìí rí kí súnmọ́ àwọn máa lọ bì kan ọmọ ṣe páwà yìí ni wọ́n rán káwọn tí wọ́n rán wa náà tó wá tẹ̀lé wa bí ẹ̀ ń so. ما يكون الناس وافعل ما تشاء. iṣẹ́ yín lójú orí bẹ́ẹ̀ ìwà yín lójú orí bẹ́ẹ̀ àníyàn yín lójú orí bẹ́ẹ̀. قلبك يا أخي سليما. ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ń gbé bọ̀ títí dòní pẹ̀lú ọkàn mi mọ́ fún gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ lápá yín pátá. ìtumọ̀ rántí ni pé mọ́sálásí bàbá wa Àgbàdùmọ̀ ní Súmúrà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń kírun nínú kíláàsì lóúnjẹ ara bàbá wa lè kọ̀rọ̀ pé ẹnìkan kan ọ̀rẹ́ ìmí àtàbà kọ̀rọ̀ akẹ́jọ́ kọ́ láàrin ara wa ni pé ẹjẹ́ á lọ ọ̀dọ̀ àwọn mọ́làbí ìbádùn lè ti dé nípa náà ẹjẹ́ á lọ ọ̀dọ̀ Sọlágbẹ̀rú kí ló dé tí á ní irú wọn tí Súnmọ́rọ̀ ọmọ kírun nínú kíláàsì bàbá wa ẹnìkan kan ọ̀rẹ́ wa èmi pẹ̀lú sẹ́yìnsá a sì wá ń jọ náà báyìí ìtẹ́ ìwí fún ọjọ́ náà ni pé mọ́sálásí ti ń bọ̀ báyìí Ọbándọ́mọ̀ nǹkan wájà mọ́sálásí ti ń bọ̀ báyìí ọ̀rẹ́ ni mo fẹ́ fún èyí wọ̀nyí ni àmọ́ èyí tẹ́ ìwí ojú èyí tó ju gbogbo wa lọ tọ́ba fi dé ilé Àgbàdùmọ̀ láwa kọ sí kí ló wí. iná tòní ra ìsátàbádà sọ́fìyà kùmùsì àkìrà fìlì àyà ti kẹ́rì máa. bẹ́ẹ̀ ni ṣe bàbá wa Àgbàdùmọ̀ lọ́tàlẹ́ wọn wá gbẹ̀ngbẹ̀ kankan rí kọ́bọ́ sétí ìgbọ́ yín kí nǹkan náà mọ̀ ṣe kíákíá torí pé ẹ fi sọ́kàn pé gbogbo ń tẹ̀ ń jẹ́ iye ẹ̀yìn kẹ́ ń jẹ àwọn bàbá tí wọ́n ń jẹ ni. iná tòní ra ìsátàbádà sọ́fìyà kùmùsì àkìrà fìlì àyà ti kẹ́rì máa. ẹ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́ nínú iṣẹ́ pẹ̀lú mímọ́ nínú wà pẹ̀lú mímọ́ nínú ọ̀rọ̀ téèyàn bá ti mọ́ lọ́dọ̀ àwọn tó bí tó mọ́ lọ́dọ̀ àfa rẹ̀ yóò mọ́ lọ́dọ̀ gbogbo ayé mímọ́ lọ́dọ̀ àwọn wọ̀nyí ló jẹ́ mọ́ nínú ìlú wọ́n máa fún yẹn lóye nílẹ̀ yìí àmọ́ ohun tí ìyẹn nìkan ò tí ì gbà rí àwọn èèyàn máa wá wúyè nínú ìlú irú èyí tẹ̀yìn ń wú yẹn nìkan ò tí ì hu báyìí rí. iná
الضمير إذا ثبت صافيا تمسك أخيرا في الحياة كريما. ọkàn mímọ́ àti wà mímọ́ àti farabalẹ̀ ní gbogbo ọmọ kéwù bàbá àgbà gbogbogbò. bẹ́ẹ̀ náà láti ṣe iná ní kálukú pọ̀ wá mọ̀ níṣẹ́ ń pè wá. níparí faman qala fika al-khayr. فمن قال فيك الخير فالخير خيره ومن قال فيك الشر فالشر شره إذا سوى قلب المريء سات سنونه ويتبع في سوء زمان ويتبع في سوء تشن ياكله فلا خير يؤتي لا ولا شر يكتفي لذا يزيل الإنسان ما شاء قلبه فمن قال فيك الخير فالخير خيره. ẹni ọba ṣe rere pẹ̀lú yín lérí oore yìí oore ní tí ọ jẹ́ o. ومن قال فيك الخير فالخير خيره. ẹni ọba rọrọ ìròyìn pẹ̀lú oore yìí eré rẹ̀ ni ó fi gbé oore o. ومن قال فيك الشر من قال فيك الخير الخير خيره. torí pé oore rẹ̀ yìí ń ṣe fún kálukú àwọn tó fòore fún yín oore rẹ̀ ti ń san àwọn tó ṣe bí rere rẹ̀ ti ń dá padà. من قال فيك الخير فالخير خيره. Al-Qur'an ó ti dá wa sí ó ní innahu man yattaqi wa yasbir. إنه من يتقي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. إنه من يتقي gbogbo ẹni ọba fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo ohun tí ń ṣe. ويصبر ọba ṣe sùúrù bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀tí ń bá bọ̀ ẹ wá fi sùúrù tẹ̀lé ní o ti yẹ ká ẹ bínú ẹ bínú ní o ti yẹ ká ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ní o ti yẹ ká ẹ ṣépè àdúrà lẹ́ ń ṣe. إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. mẹ́tẹ̀ẹ̀ta lọ papọ̀ fún yín sùúrù àti bẹ̀rù Ọlọ́run àwọn tó bí yín wọ́n dá oore rẹ̀ padà sùúrù àti bẹ̀rù Ọlọ́run àwọn tó kọ́ yín wọ́n dá oore rẹ̀ padà sùúrù àti bẹ̀rù Ọlọ́run àtàníyàn tìyín náà wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ nífi rí bí ti rí yìí. ìfẹsẹ̀ wa ń dọ̀kọ́ níbo lè má rí ìsá tí sùnúnù. wọ́yọ̀ ti bá òfin sún ìtẹ̀sọ́nù àkìlù. ìmáàmù Nàìjíríà àkọ́kọ́ àgbọ̀ orí lọ́wọ́ ìyá yìí àti ẹ̀gbọ́ pé ń bẹ àkọ́kọ́ gbọ́ orí pé ń bẹ àtàwọn pé wọ́n ń kírun ń bẹ̀ wọ́n. nígbà tí ó wà ṣẹlẹ̀ tọ́lọ̀ ń fẹ́ darí ẹ̀ síbí ọlọ́run á ní bí ìbá yọ ibi tí ti yọ lọ́dọ̀ bàbá Nsúrù ni ibi tí ti yọ lọ́dọ̀ bàbá aláníyàn rẹ ni ibi tí ti yọ lọ́dọ̀ bàbá tó yẹ pé náà bá bú kò ní bú wọn di bí wọ́n sá kò ní sá wọn di bí wọ́n gẹ̀rẹ́ kò ní gẹ̀ wọn di bàbá àgbà ń dòmọ̀ ní sọ pé ṣéwù. innahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin. ayabiru ìrámọ̀kan onílẹ̀nu bàbá wa àlífà. lẹ́nu bàbá wa gba àlífà. wọ́n ní àtẹ̀yí tí mo wí. àtẹ̀yí tí bàbá Sultan Wahidi náà wí. àtẹ̀yí tí àwọn bàbá wa Màálímù Ònìṣà wí. àtẹ̀yí tí bàbá wa gba Màálímù Ònìṣà tí wọ́n wí.
àtẹ̀yí tí kálukú náà padà máa wí. àtẹ̀yí tí kálukú náà padà máa wí. pẹ̀lú dùnú tá a fi ń wí. pẹ̀lú dùnú tá a fi ń wí. wọ́n lọ́wọ́ wọlé bàbá àgbàlagbà dùn. wọ́n ní ọlọ́run wọlé bàbá àgbàlagbà dùn mà. ó ní ti ń jẹ́ dùnú yìí. bó ní ti ń jẹ́ dùnú yìí. ọlá ò ní jẹ́ bànújẹ́. ọlá ò ní jẹ́ bànújẹ́. bó ní ti ń jẹ́rìí yìí. bó ní ti ń jẹ́rìí yìí. ọlá ò ní di ẹkún. ọlá ò ní jẹ́ ẹkún. bó ní ti ń di ìrọ̀rùn yìí. bó ní ti ń di ìrọ̀rùn yìí. ọlá ò ní jẹ́ nira. ọlá ò ní jẹ́ nira. gbogbo ẹni ọba fẹ́ dẹ̀ kó ṣe àmì ilẹ̀ níta. àmín 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 ya Allah. ajá bíbù. àtẹ̀wé ọmọkùnrin kẹ́yìn. ó ní kèé sowó làwọn àgbà ń bì. kìí sọ́wọ́ làwọn gbà mí. àwa ń torí owó. bàbá àgbàgbọ́ bá ti parí ẹ̀ fún ara jẹ́lajẹ́ lára ti yín ni. ẹtí àtòrí ẹ̀ wá náà ni pé kí súnmọ́rọ̀ fi ẹ̀mí ìmoore hàn. kí súnmọ́ra tí bàbá àgbàgbọ́ bá kó fi ẹ̀mí ìmoore hàn. ni pé ìtọ́lọ̀ ń ṣe fọ́mọ kéwù ọmọ kéwù bàbá àgbàgbọ́ mọ̀. ìtọ́lù wá ṣe fún ọmọ kéwù bàbá àgbàgbọ́ mà. káwá dúpẹ́ rẹ̀. káwá dúpẹ́ rẹ̀. ó ní bàbá gbà kan ní. bàbá gbà kan bí. àbáwọn alátàrí ní owó ọpẹ́ nù. wọ́n lówó ọpẹ́ nù. àbájá bíbọ̀ gbọ́. yìí ń bọ̀ yìí. ó ní tọ́wọ́ ṣe pàdà ní ẹ̀pà fẹ́ gbà kálá bàbá làmí ò bá dó mọ́. kàlẹ́ bá dà ní ẹ̀yìn tó a fẹ́ gbà kan lọ́dọ̀ bàbá ọmọdé mi ò bá dó mà. mọ́tò rọ́bítà. mọ́tò tí wọ́n bí tó máa lò. tá a máa gbé tíráfù. tá a máa bí ṣiṣẹ́ bàbá àgbàgbọ́ mà káàkiri. bọ́jẹ́ kọ́sítà ni. bọ́jẹ́ kósta ni a mọ́lẹ́jì ẹ̀. agbára amọ́làmí ò bá dó mọ́. agbára mọ́lá ni ò bá dó mà ká. bọ́jẹ́ ọmọ bọ̀ọ̀sì ni. bọ́jẹ́ ọmọ bọ̀ọ̀sì ni. ìsọpẹ́rù èyí tẹ̀yìn ń lò wò. àṣọ pé kókó ṣe déédéé yìí tẹ̀yìn ń lò. 16 million lè ṣe 60 million èyí tẹ̀ gbé jáde lánàá. àmọ́ wo ní 25 million yẹn ẹ̀bá wo níbi 20 náà a máa mọ́lẹ́jì ẹ̀ kò ní máa bàjẹ́ lójoojúmọ́. tọ́ba ṣe pa afẹ́ béèrè kan. kálá bá fẹ́ béèrè nǹkan. ìta béèrè nù. ìta béèrè nù. kìí sọ́wọ́ tí wọ́n ń ná yìí láti. èyí sọ wọ́n tí wọ́n ń ná yìí lábẹ́rẹ́. Ajabibu. bẹ́ẹ̀ sì fún wọn olúwo sọ̀wọ́ sábì kọ́ ọkọ̀ sí i. Ajabibu. náà ó rí i pé mo wí wo ni. èyí kan sọ tí yín ni lẹ́nu bàbá àgbàgbọ́ mọ̀. àwọn èèyàn sì pariwo pé Allahu Akbar. àwọn tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pariwo ọlọ́run. tọ́lá pé ẹbí tiẹ̀ náà sọ pé ọmọ lè rí bẹ́ẹ̀ gbá. alẹ́bí rẹ bá ní ọmọ lè rí bẹ́ẹ̀ kí ìwà náà kọ́ kàbí máàkì tí wọ́n ń ṣe lónìí. bọ́lá ń tóbi kiri. wọ́n gbọ́dọ̀ ní Allahu Akbar. ọ̀dà yorùbá nẹ́bí kiri. sallallahu alayhi wa sallam. tó yorùbá nẹ́bí lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹni agbára kí bá ń dọ́gbọ̀ ṣe bẹ́ẹ̀. agbára kí bàbá mọ́lábí wò bá ń dọ́ọ̀mà kí wọ́n ṣe bẹ́ẹ̀. kì í ṣe pé yóò dé ó ti dé láti jọ ní. kìí ṣe pé yóò dé ó ti dé láti jọ ní. kọ́lọ̀ wọn náà bá ń dọ́mọ̀ kọ́mọ́jọ́ bàjẹ́. kọ́lọ́kọ́ ọlọ́run bá gbé dọ́ọ̀mà kọ́lọ́ mọ́jọ́ ó bàjẹ́. ọlá bàbá wa gbà lẹ́kọ̀ọ́lágbẹ̀rú. ọ̀la bàbá wa gbà ní fọlágbẹ̀rú. tó ṣe pé àwọn lọ́ba mi ṣèdùnnú yìí fún. kò jẹ́ sí pé àwọn ọlọ́ba mi ṣèdùnnú ńláńlá yìí fún. gbogbo àwọn àfáà wa yìí wá dunnú pẹ̀lú wọn. gbogbo àwọn àlùfáà wa ńláńlá yìí wá dunnú pẹ̀lú wọn. àní kì í ṣe pé ń bọ̀ kìí ṣe pé mọ̀ ó ti dé ni. ó ti dé ni. kò ní lóhùn òde mọ́. kò ní lóhùn òde mọ́. ọba ni èé sọ pé òun dé kọ́ lóhùn òde mọ́. ọba mi kìí sọ pé òun dé sóde ẹ̀kọ́ tó sọ pé òun òde mọ́. lópin tó ń tọ̀hún náà ọba sọ pé lóhùn kọ́ mọ́. lópin tó ń tòun náà bá ti dìnáyè olúwa tí ò sọ pé olúwa kọ́ mọ́. gbogbo ìgbésí ayé yìí gbogbo ìgbésí ayé yìí ọlọ́run náà lẹ́ ń sọ pé òun ni. olúwa náà lẹ́ ń sọ pé òun ni. torí pé òun ni. torí pé òun ni. lánàá lánàá òun ni. òun ni. lónìí òun ni lọ́la. òun ni lọ́la. kò ní lóhùn òsè kò bẹ́ẹ̀. ní lówó sí bẹ́ẹ̀ mọ́. ẹ tó bá rí bẹ́ẹ̀. bàbá rí bẹ́ẹ̀. ẹni ó ti dàsẹ́ ó ti dasẹ́ látẹnu àwọn àgbàlagbà. látẹnu àwọn àgbàlagbà. ẹ̀yin rọ́bìtọ̀ súnmọ́ra. ẹ̀yin rọ́bì tọ̀ súnmọ́ra. owó tẹ́jú kó kọ sí mọ́tò. àtẹni tí ó máa wà á lówó jogún ẹ̀ fún yín. ẹ máa ṣètò yìí. ẹ máa ṣètò owó tẹ́ máa san fún dírẹ́fà tó wọ́n gbé yín. a gbọ́dọ̀ fi kankan máàkì oyè a yìí. gbọ́dọ̀ fi nǹkan kan máàkì oyè yìí. fún súnmọ́ra. fún súnmọ́ra. ìta ti fi máàkì ẹ̀ náà ìta lásán o. ìbánikẹ́ni káwọn rọ́bì tó lè kí wọ́n gbé wọ́n ṣe o. ó fi bẹ́ẹ̀ náà nù. ó fi bẹ́ẹ̀ náà nù. Dáyọ̀ sọ̀rọ̀ ń sún wọn létí. Wọ́n ti sẹ́yìn. èmi náà tó wá ní. ọlọ́jà rí i pé ẹni afákùnmùlá. ọjà ọmọ ìjà sọ̀rọ̀ púpọ̀ ọlọ́wọ́ bá gbogbo jẹ́ ẹ̀sìn náà lọ́wọ́ bá ìgbà ń kà á.
àti ti mọ́sáájú abáyàwó àti ti máàkì ọ̀kan láàárọ̀ èyí tẹ́ sọ yìí náà jọjọ bẹ́rù ń gbọ́ ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n jọ bẹ́rù ń gbọ́ ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n jọ bẹ́rù ń gbọ́ ọlọ́wọ̀n ọba àmọ́ kótó di yùn ẹgbẹ́jọ́ bàbá fún mi àwọn mójútó àwọn àlejò nílé gbogbo àwọn lọ́ba tí ń dé palace láti nọ́ọ̀tì àti nílẹ̀ Yorùbá náà tí wọ́n ti ń dé palace àlè ìtàbá ní Tinubu àwọn náà ti dé kọ́ra bí àti wọ́n ṣe fún wọn ara rẹ̀ ni wọ́n àpapọ̀ amádìgbò ní fún wọn pé fíìmù náà táwọn bàbá ọba lọ́n ti pàdé wọn àgbáríjọmọ náà ni gbogbo wọn wá ẹ̀yin náà lè ń gbà wọn lálejò Ọlọ́run ó lè pọ̀jọ wájú báyìí lọ. ìtẹ̀ wí náà nù wípé èyí tẹ́ fẹ́ ti máàkì òbándómọ̀nù ó sì yẹ kárí nǹkan kan lóòótọ́ tí a máa mọ̀ pé ń gba òbándómọ̀ ní ilé ìṣẹ̀lẹ̀ kí ni wọ́n máa jẹ́ máa sán tí ò ní jẹ́ máa náwó yẹn àbí ọ̀gbọ́n ni yóò jẹ́ ṣé ń mahsus àbí ìwà ọ̀tọ̀ bẹ́ẹ̀ pé ìtẹ̀ wí náà ló pé ó wù yí Ọlọ́run jòkó wọ Ọlọ́run náà Ọlọ́run lọ́ba tí máa ń ṣèdẹ̀kùn Ọlọ́run ṣèdẹ̀kùn ìbí náà máa sáré rẹ̀ látòní yóò sì ní pẹ́ yóò sì ní pẹ́ Ọlọ́run ọlá bá a ṣe bẹ̀rù Ọlọ́run ọba náà pé Ọlọ́run nítorí sọ yìí lágbára rẹ̀ àmọ́ Ọlọ́run ojú lọ ó sì ti sẹ́gbẹ̀rún rú rẹ̀ èyí tẹ́ sọ yìí náà Ọlọ́run musẹ̀ Ọlọ́run musẹ̀ Ọlọ́run musẹ̀ yóò wọlé bàbá wa gbàdúgbò mọ̀ náà Ọlọ́run musẹ̀ yóò wọlé bàbá wa lè kọ̀rọ̀ yóò musẹ̀ yóò wọlé bàbá eléríire bàbá wa lè sọ̀rọ̀ gbẹ̀rú Ọlọ́run musẹ̀ ọlọ́àlùkọ̀ ààrẹ ọlọ́àlùkọ̀ ààrẹ ẹ̀rọ mi lọ́wọ́ ká kéwù aláwọ̀ pẹ̀lú lérí Ọlọ́run musa musẹ̀ ولم يكن له كفوا احد inshallah èmi náà fi ṣiṣẹ́ látàlẹ́ yìí lọ àmọ́ ẹ̀tọ́ jẹ́ bàbá fún mi nígbà wọ́n gbọ́ pé àwọn àgbàlagbà ń bọ̀ wá ibi wọ́n ní kẹ́ dápọ̀ ẹ̀ má bínú sáwọn àwọn ó fi $1 million ránṣẹ́ sí mi fáwọn àgbàlagbà lágbára Ọlọ́run tá a bá ti parí oyè tán lọ́la lọ́àárọ̀ ọ̀túnla òun náà dé ọ̀dọ̀ ìdájọ́ lọ́lẹ́ álímì wọn náà fi kọ́ farabalẹ̀ lọ́hùn ó sì bu wá àlùbáríkà lọ́wọ́ a bá ti wá sọ̀kalẹ̀ àràfá lọ́la ó lè jọ́ làárẹ̀ ní ọ̀dọ̀dọ̀ yìí ẹ̀sán lè mú tẹ̀sùn ẹ̀ náà mú tẹ̀sùn bá sọ̀kalẹ̀ àràfá lọ́la ayélujára ẹ̀kọ́ ni tọ́ lágbára Ọlọ́run àwọn ìyá wa tí wọ́n tọ́ wa ọlọ́run jẹ́ ajá ìbáríkà yín pẹ́ àpò tèmi náà èmi náà fi $500,000 èmi náà fáwọn ìyá wa èyí wọn lè débẹ̀ lálẹ́ yìí yóò dọ́dọ̀ àfa ìmáàmù wa látàrí lálẹ́ yìí àbádá $500,000 yóò máa lọ sí àpò àwọn rọ́bìtọ̀ pé ọlọ́mọsá jẹ́ ká sọdún ìgbà àmọ́ tí mọ́tò ta sọ ìbí náà bẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ látàlẹ́ yìí. wọ́n $500,000 wọ́n ti di èyí wọn lọ́wọ́. méjèèjì wọn ò débẹ̀ lálẹ́ yìí ti tẹ̀lé rọ́bìtọ̀ láti ti àwọn ìyá wa àmọ́ tí bàbá wa lé tẹ́ńjẹ́mọ fún bàbá wa sọlágbọ́rọ̀ àwọn alájú wa Abdulrasaq $1 million àwọn lágbára Ọlọ́run yóò máa jálé ọ̀la àdúgbòjá àrọ̀ ọ̀túnla lágbára Ọlọ́run bí ajá ìbára àwọn náà wọ́n ń ṣe gbogbo náà wọ́n tà ń ṣe yìí ojú wọn ti di pé àtún náà yìí náà ọ̀rẹ́ ẹ̀ sájà sọ̀kalẹ̀ ní ọba náà láti ìmọ̀ ìjẹ́ ìnà ń bẹ̀ Ọlọ́run já ìbára kárí bẹ́ẹ̀. jama kan ní Allahu akbar. Allahu akbar. kí àwọn àgbàlagbà kí wọ́n tó fi nǹkan lé. wọ́n tó fi nǹkan lé. èmi náà tọrọ ìyọ̀ǹda mo tọrọ àfẹ́tọ́dọ̀ bàbá wa lífà. lọ́dọ̀ bàbá wa lífà. àwọ̀dù kan bẹ́ẹ̀ bí ìmọ̀ gbé bọ̀ wá. nǹkan bí. látọ̀dọ̀ tèmi. látọ̀dọ̀ bàbá wa Sultan Al-Wa'izina. tèmi náà pìpìà. tí bàbá pìpìà. fún bàbá wa mọ́làmí òbándómà. fún bàbá wa mọ́làmí òbándómà. 40 ọdún àti 5 tá a ṣe. 45 years tá a ṣe. àwọn tí wọ́n jí ó ṣe é ṣe náà ní. àwọn tí wọ́n jí ó ṣe é ṣe náà ní. ayé akúrúdà ló àwọ̀dù náà ó ti àtọwọ́ bàbá wa lífà. yóò ta tọwọ́ bàbá wa gba lífà. yóò tún lọ́dọ̀ bàbá wa mọ́làmí òbándómà. bàbá wa mọ́làmí òbándómà. ìjọba àbábù sọ̀lì yìí. yìí albayani. wàhálà ọkùnrin. bàbá mọ́làmí òbándómà. àgbà àbá. ìgbà ìmáàmù. ìlọ́lọ́. Sẹ́tíyà
ẹni táwọn àgbàlagbà bá ní kó ṣàdúrà káfí dìde. rohit. Rashid Mahmoud ẹgbà. tọ́ bàbá sọ́ọ́dún bayani wọ́n ti bí yàn. bàbá àgbáyé gbìdọ́mà wọ́n ní ká sẹ́ńdà.